wọ́n kéwì kápítàn ọ̀rọ̀. níjọ́síjọ́sí gan-an ló ti bẹ̀rẹ̀ láyé tí Aláàfin àtàfọ̀njá tí wọ́n ń ṣe dúkù àtọ̀tẹ̀ tó gbóná. bàbá rán mọ níṣẹ́ ọmọ ọ̀jábọ̀ ọṣẹ́ fún bàbá. Àfọ̀njá ń bẹ nílọrin kò wálé mọ́. àpò ọ̀yọ́ ọjọ́ òun ni mò ń wí o. àsìkò ọ̀hún Aólẹ̀ ní bẹ lórí oyè tó dá láàfin ọba alágbára. Àfọ̀njá lọ́kọ láyà alùgbèrè ọ̀tẹ̀ ló jó lórí ogun nígbà náà. inú ń bí Aólẹ̀, ó ní kí ló ṣe táfọ̀njá ò wálé mọ́. ó ní kíákíá kó yá wá má bọ̀ fún òun gẹ́gẹ́ bí ọba. Kákàǹfò Àfọ̀njá takú kò fẹ́ rọ̀yọ́, ọlágbára Aláàfin pọ̀. Àfọ̀njá ní kí ni kí òun ó wí níwájú ikú bàbá yòyè. ó ṣe báólẹ̀ Àfọ̀njá, Aólẹ̀ náà ń bínú ló bá di dàrúdàpọ̀. àsìkò ọ̀hún gan apá kan bẹ nílọrin Àfọ̀njá, ní Sókótó ló ti wá Fúlàní lòun. àpá Gàmbàrí ni wọ́n ń pè orúkọ súná rẹ̀ ní Jálímì. ominú ló kọ Àfọ̀njá tó fi sọ fáálímì ó lọ́yá jẹ́ kájọ sowọ́ pọ̀ lé Ọ̀yọ́ lórí pé kí Sókótó ọ̀fọ̀mọ ogun ránṣẹ́ kájọ gbógun rè bá Láàfin. ó ní gbogbo ọba pa Aólẹ̀ ọba kò ní jẹ́ kájọ mọ́kànlélẹ̀. ṣùgbọ́n ohun Jálímì ń fẹ́ ó wá sọ fún Ààrẹ Kákàǹfò Àfọ̀njá. ó ní bí wọ́n bá lè márẹ̀ mọ òun jọba, ó ní Sókótó á fún wọn lọ́mọ ogun. Ààrẹ Àfọ̀njá bá gba kámú, ó ní kò láṣẹ. àrẹ̀mọ rẹ̀ tó fi sílẹ̀ ní Sókótó, ọmọ tí jẹ́ Sàlámì ló ránṣẹ́ sí. ó ní kọ́mọ ó wá jọba ìlú Ìlọrin. ìgbà òun. Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá bá tàn wọ́n ní a bá àrọ́bá. àrọ́bá rèé ò ní bàbá àtàn. ìtàn ló sọnù lónìí, ìtàn òdodo ló sọnù lónìí ilẹ̀ Yorùbá àbílẹ̀ káàrọ̀ oòjíire lọ̀rọ̀ fi di iṣu atayanyan. mo kí gbogbo yín o nínú ilé tí ẹ ti ń wò mí yìí lónìí. mo kí wa pa káàárọ̀ àkáàsán ẹ̀kúrọ̀lẹ̀ kálẹ́. òní tí í ṣe ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 2025. èní ní ọjọ́ sátidé, ọjọ́ àbámẹ́ta tí Yorùbá máa ń pè é. ọ̀rọ̀ tó ń lọ lẹ́tọ̀ tẹ́ ń wò lórí ìkànnì yìí BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n, lórí YouTube gbàgede ìmọ̀ Murtala-Awuji Adébáyọ̀, lórí Facebook. ẹ wá kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ ẹ jẹ́ ká tún jọ fi ọ̀rọ̀ pèrà wá ṣàkíyèsí. ìkànnì yìí tẹ́ ẹ bá gbọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó dá yín lójú pé truth but nothing but truth, nothing but truth, òdodo làwọn máa bára wa sọ. àwọn sọ ti wá torí owó tààrí ń bẹ, à ń sọ lódodo, à ń sọ ṣàn torí wípé kílẹ̀ káàrọ̀ òjìrè lè dáa. ṣùgbọ́n gbà mí ò tọ̀rọ̀ tá a máa ń sọ ń bí máa ń kóró. kò sẹ́ni tó láìkì ò tọ̀rọ̀ àfàwọn olódodo èèyàn. ṣé ká bára sòdodo ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i? a ti ní pírọ́blẹ́mù gan nílẹ̀ káàrọ̀ òjìrè, wàhálà gan ti wà. ṣé bí mo sọ́njọ́ kìíní àná fáwọn àgbàlagbà sọ pé tí ìlú kan bá ń tòrò tàbí tí ìran kan bá ń tòrò tàbí tágbègbè kan bá ń tòrò, ẹ lọ wò dáadáa, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè tí wà lẹ̀ Yorùbá dáadáa bíi bàbá yìí tó jẹ́ pé nípa Bíbélì ní nípa èso wọn la ó fi mọ̀ wọ́n, nípa ọ̀rọ̀ ẹnu sísọ la á fi dá wọn mọ̀ pé ó gbọ́ ara wọn ọmọ àlè tá a sọ rí. ó tá a fi mọ̀ wọ́n àtàrà ọ̀rọ̀ sísọ, ìwà wúwù, ìṣesí àti ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ káàrọ̀ òjìrè. àwọn kan lọ́yọ̀ọ́ bá a ti ṣe ń pa náà kan báyìí làwọn tó ń gbé irúṣẹ́ pé sẹ́ẹ̀ àfi káwọn dáhùn. Sunday Igboho lọ sí ọ̀dọ̀ Aláàfin, bó ti ṣe máa ń sọ̀rọ̀ káàkiri ọ̀dọ̀ àwọn ọba, ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ Aláàfin. mi ní máa lo gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ no, àwọn kan lọ́yọ̀ọ́ wọ́n ní kí Sunday mórí wá
káwọn bẹ̀ dànù. a gbọ́ wípé Aláàfin sọ pé Sunday ṣe àwọn látara tó sọ lọ́dọ̀ Ọọ̀ni. tẹ̀bá rántí bàbá kan jáde fún Sunday kí tẹ̀nà orúkọ bàbá yẹn sì ná Sàrùmí àbí èní ni mo gbórúkọ bàbá yẹn Sàrùmí. bàbá kan jáde fún Sunday Igboho láti Ọ̀yọ́. bàbá náà ṣèlérí pé àwọn set up àwọn Fúlàní fún Sunday, àwọn àti dójú ogun, àwọn awáyọ ṣókì lẹ́sẹ̀, àwọn Fúlàní á rí gbé wọ́n dẹ̀ padà nù. ọmọ Ọ̀yọ́ sọ bẹ́ẹ̀ lẹ́nu sí ọmọ Ọ̀yọ́ ẹgbẹ́ wọn, torí kò sí bọ́n ṣe fẹ́ sọ̀tàn Ọ̀yọ́ tí wọ́n ní sọ̀tàn Ìgbòho. a ní Aláàfin mẹ́rin ni wọ́n sin sílùú Ìgbòho. Egungun ojú, ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn, màá tún rántí àwọn méjì tó kù tán jẹ́ Aláàfin. ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn ní obìnrin Àjíhún Aróbòṣẹ́tẹ̀ náà pè é. ọ̀rọ̀ pọ̀tọ̀ lóbìnrin nìkan ṣoṣo tó wà nínú àwọn Aláàfin. lẹ́yìn ẹ̀ làwọn ọmọ àbúrò àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tán tó jẹ. àwọn mẹ́rin ni wọ́n sì síbẹ̀. so téèyàn bá sọ pé ọmọ Ọ̀yọ́ ni mi ń ṣe ọmọ Ìgbòho ó tàn rẹ̀. ọmọ Ọ̀yọ́ kan dìde ó ń sọ fún Ìgbòho pé torí pé ó ti sọ̀rọ̀ sàláàfin àwọn set up fún. jẹ́jẹ́ mọ̀ pé láìpẹ́ yìí bàbá wa Kábíyèsí Ládọjà Olú tìlú Ìbàdàn, èmi ò mọ nǹkan tí wọ́n tún sọ o tó tún ti bọ́yọ̀ nínú again, kò ní yà wá lẹ́nu. wọ́n tún ti àwọn Ọ̀yọ́ tó sọ pé Ládọjà tún ti ṣe àwọn. ó wá wà crystal clear pé lódodo nǹkan tá à ń rò ló ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́, they are for distraction. wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ ṣe distraction fún wa. the same man tó jáde fún Ìgbòho tó ń sọ̀rọ̀ sí Ìgbòho, mo rò pé bàbá yẹn gan ni spokesman Aláàfin bí mo ṣe rò, torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni mo expect k'Aláàfin ti caution máa yẹn pé wá ọkùnrin má kó bá mi. àwọn nǹkan tí máa yẹn sọ lẹ́nu àwọn nǹkan tó lè fọyọ̀ lórí ni, àwọn nǹkan tó lè múyàn pokùnso ní. Yorùbá dẹ̀ ní tí ọ̀rọ̀ wọn ní bí ẹyin ni, tó bá ti bọ́ sílẹ̀ báyìí ó ti fọ́ kò ṣe kó mọ́. bàbá yìí anybody tó bá sá ti sọ̀rọ̀ tó jọmọ́ ti Ọ̀yọ́, bàbá yìí máa jáde fún, ó máa àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ló máa fi white wash onítọ̀. mo tún rí fídíò bàbá yẹn lánàá, ẹ̀rù tún bà mí. mo fẹ́ ṣe fídíò yìí torí àwọn ọmọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan torí wá pé dáadáa tá a jẹ́ ní ire lọ́yọ̀ọ́. ẹ mọ àwọn brothers yín, ẹ mọ àwọn dáàdì yín, ẹ pè wọ́n, ẹ kọ́ṣọ̀ wọn, ẹ pè wọ́n, ẹ kọ́ṣọ̀ wọn. ṣó dáa èyí tí bàbá yìí ṣe ń sìn? mo mọ̀ pé Ládọjà ti gbọ́. ṣé kí Ládọjà náà tún bẹ̀rẹ̀ ẹ̀jà pẹ̀lú Aláàfin? ṣé kí Ládọjà náà tún bẹ̀rẹ̀ tiẹ̀? Ọọ̀ni ó fọwọ́ lẹ́rú ń wò, gbogbo t'Aláàfin ṣe kò fèsì, gbogbo ọ̀rọ̀ táwọn ọmọ wọn sọ kò sọ̀rọ̀, wọ́n pè lẹ́rú, he doesn't say anything. ṣé gbogbo ara lè ṣe sùúrù bẹ́ẹ̀? ṣé gbogbo àwọn ọba ẹ̀nà lè ṣe sùúrù bẹ́ẹ̀? ìtòyìn tí wọ́n sọ ìnísìn, kí lámọ̀ tí Ládọjà máa ṣe? ṣódà kíjà yẹn tún bẹ̀rẹ̀ láàrin Ládọjà àtàláàfin again. Yorùbá ní èní tètè jìfìn, ọ̀la tètè jìfìn, ṣé tètè nìkan ló wà lọ́fìn ni? tí wọ́n bá ń gbèyàn lábì fún ràdàràdà, ó yẹ kó pà fún ẹ̀ mọ́. títẹ̀yìn Ọ̀yọ́ ṣe wá le tó yìí, kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà
I don't want peace, I want problem always fit àwọn tó ń ṣe skit lẹ́yìn kọ lórin. Ààrẹ Almoruf yẹn ń gbòòrò tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ l'Amẹ́ríkà ń sìn. Àbàtì ẹ̀kúkú gbọ́ pé àkẹ́sẹ̀ ti bó fún o. Ẹ má wọ̀rí àgbéyàn náà síta. Ẹ̀gbọ́n tí ìyá yẹn sọ fún. Bébí àti ìyá yẹn bí mi ṣe gba ti ìyá yẹn tó, ìyá yẹn padà sòdodo lórí eléyìí. Ó dúró lórí òdodo lọ́tẹ̀ yìí. Kódà ó bá Sunday fún tán gan ni lórí Sunday Igboho àti bàbẹ́lẹ́bù ìbọn t'Almoruf jáde fún. Ọ̀yọ́ here, Ọ̀yọ́ there, Ọ̀yọ́ right, Ọ̀yọ́ center. Kí ló dé? Ṣẹ́yìn Ọ̀yọ́ nìkan lẹ wà ní? Ṣẹ́yìn nìkan lẹ wà ní kárò jíire ni? Ọ̀dọ̀ ẹ̀yin náà lẹ́dẹ́lẹ́ ní Yorùbá lẹ́yìn ẹ̀yin gan ní Yorùbá wá tó kù àkéṣe Yorùbá mọ́. Why now? Why tẹ́ ẹ̀ ṣe sùúrù? Odindi ọba aládé tẹ́ ẹ̀ ti gbọ́ pé ọba designate. Ṣé ó kọ́ sẹ́yìn ọ̀kan láti máa ṣèpè Bọ̀dá Rashidi? Ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọ̀rọ̀ tó yà mí lẹ́nu parí ni. Parí. Bàbá tí mo play lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó sọ̀rọ̀ sí Igboho. The same bàbá tó ti jáde fún Ládọjà. One, torí pé Ládọjà ò support nǹkan ṣe lọ́yọ̀ọ́. Two, Ládọjà ò support nǹkan ṣe sọ̀rọ̀ sí Igboho. Ó clear, Ládọjà try láti clear ground. Igboho sọ̀rọ̀ oríkì ìlú wọn ní kọ̀ọ̀kan. Wọ́n ló ti ń sọ̀rọ̀ sáwọn lọ́yọ̀ọ́, kò support àwọn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní disgrace, bàbá yẹn disgrace Ládọjà. Ẹ má jẹ́ kí n lo wọ́n. Torí kìí ṣe gbogbo Ọ̀yọ́ ló ń ṣe ń tán ṣe yìí. Àwọn Ọ̀yọ́ kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọ́n rí pé tó ṣẹlẹ̀ kò right látọ̀dọ̀ àwọn wá. Àìmọye wọn tó dẹ̀ máa ń pè mí tí máa ń gbòòtọ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹni bá wo fídíò tí mo ṣe lánàá lórí àwọn afọbajẹ, ẹ rí pé ọ̀rọ̀ yẹn jọ gàté kò jọ gàté, ó ń jọra wọn bọ̀. Àtọ̀dọ̀ àwọn afọbajẹ lọ̀rọ̀ yẹn ti ń wọ́ wá àti ọ̀dọ̀ àwọn governors wa. Tábọ̀bajẹ bá ṣe right thing tí ò bá tẹ́ governor lọ́rùn, governor àárọ̀ gbogbo tán àwọn afọbajẹ ṣe dànù. Ìtàkùn ní kan lọ yẹn lòmíì tàbí kan sí gbánẹ́lì mẹ́nìkan kalẹ̀. Àwa náà kún rójúlẹ̀ àrẹ́nu ọkọ́. Létà ìdìde lẹ́nìí tàbí lọ́la ma ní kí wọ́n play ohun tí ọba Ghandi Ọláoyè tán lọ ṣe lọ́dọ̀ President Tinubu. Ọba tó bá dá ẹ̀rì purpose tó fi jọba láyé ẹ̀. Irú àwọn ọba, irú nǹkan tá ní káwọn ọba ṣe lórí àpèrè nìyí. Ó ní mo rí tí ọba Ghandi Ọláoyè lọ ṣe l'Àbújá. Tí gbogbo ọba ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan bá lọ ṣe bẹ́ẹ̀. Tán bá lọ ń ṣe bẹ́ẹ̀ kẹ́ẹ̀ tó mọ̀ tó ṣẹlẹ̀, àwọn èèyàn máa gárùn owó ìran yìí ni. Àwọn èèyàn máa gárùn owó ìran yìí lókè. Torí pé ẹ̀tọ́ ìlú ni ọba gbọ́dọ̀ máa béèrè ní gbogbo ìgbà. Ẹ̀tọ́ àwọn èèyàn ní tọ́ba yẹn máa lọ ṣe l'Àbújá mo máa nífẹ̀ẹ́ o. Kódà mo wo fídíò yẹn nú mi dùn. Mo ní yes, this is ọba. In tó yẹ kọ́ba bá lọ rèé. Sáwọn ọba tó kù ń bá lọ bẹ́ẹ̀, ṣé kìí ṣe ẹ̀tọ́ tara wọn náà lọ béèrè? Lágbára Ọlọ́run lọ́la, màá ní kí wọ́n play fídíò, a máa ṣiṣẹ́ lé lórí lọ́la, a ṣiṣẹ́ lé fídíò yẹn lórí. Ẹ̀yin èèyàn á wo kí ni tí Ghandi lọ ṣe l'Àbújá. Bóyá Tákìmù Ọ̀wádé bá wò, bóyá wọ́n lè mojúṣe wọn lórí ipò ọba. Ìta ní káwọn ọba wá ṣe rèé. Bàbá yẹn béèrè fún ààbò. Bàbá yẹn béèrè many things ló béèrè lọ́wọ́ Tinubu l'Àbújá. Orí mi dẹ̀ wú pé àwọn ará Ògbómọ̀ṣọ́ máa ní lọ́kì o. Níbi tọ́ba kan ti ń jìjà gbà. Ẹ̀yin lọ́ba wa, representative wa lẹ jẹ́.
bílù ìṣe rí ẹ̀yin náà dákun torí pé ẹ mójúṣe. Bàbá wa láwọn ọba kọ̀ọ̀kan báyìí tán mójúṣe wọn tí wọ́n ń béèrè fẹ́tọ̀ bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ̀yin tẹ́ ń dọ̀yọ̀rú ẹ jẹ́ kó gun omi. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ bá wa pè bàbá yìí, ẹ bá wa pè wọ́n ṣàkíyèsí caution ara wọn. This time mi ní kán play ẹ̀ lábẹ́lẹ̀ mọ́, màá ní kán show bàbá yẹn kí gbogbo ayé rí. Bàbá tẹ́ gbọ́ voice ẹ̀ tó sọ̀rọ̀ sí Ìgbòho nìyẹn, ó tún ti jáde fún Rashidi Ládọjà. Kí la fẹ́ gbà nú ẹ̀? Mo fẹ́ fẹjọ́ bàbá yẹn sáráyé ni mo ṣe fẹ́ kí n gbé síta. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ bá wa pè wọ́n, kẹ́ ẹ bá wa caution wọn pé kán ṣe sùúrù, kán ṣe pẹ̀lẹ́. Ṣáláàfin rán wọn ṣẹ́ tó ń ṣe ìṣá tó bá jẹ́ bẹ́ẹ̀, báláàfin ò bá rán wọn ṣẹ́ káláàfin bá wa pè wọ́n, kọ́ caution wọn, má sọ mí lẹ́nu mọ́ tó ṣe ìtító. Tòró iṣẹ́ Aláàfin náà fi ń jẹ́ gbogbo gbà. Iṣẹ́ Aláàfin bàbá yìí fi ń jẹ́ gbogbo gbà. Bàbá ní kẹ́ jẹ́ kó gun omi, tẹ́ jẹ́ kó gun omi, ẹ̀yin nu Ọlọ́run náà tó ń bìyàn padà bí yín náà. Bá mi play bàbá yẹn. Ẹ̀yà rọ̀ yọ ẹ̀rì sí tí fíìmù lọ́wọ́ àwọn arábàdà wòran tí ó sùn ẹ̀rì tí ó sùn yín Rashidi ọmọ ilé arúsà ń bàdàn Rashidi bọ̀ọ̀dá ti súnmọ́ ní táìsì tó ti forí gbálẹ̀ ti pẹ́sìpẹ́ ẹ̀yà arábàdà ẹ̀ tí dá nǹkan kan mọ̀ mo pàlú fún yín Aláàfin òyìnbó ránṣẹ́ kájà àṣì ń bẹ́yìn kankan jà àmọ́ ọgbẹ́ni bá ń kọjá ìyá ara rẹ̀ sóde Ọ̀yọ́ yóò kan àbùkù nítorí wàá kábílà pé bọ̀ọ̀dá ò nílò nǹkan ká ibi bọ̀ọ̀dá gọ̀dé bọ̀ọ̀dá Rashidi ibi wọ́n gọ̀ tí wọ́n ní làákàyèdè ṣé Ọ̀yọ́ ló kù tí wọ́n mọ̀ ta sí nítorí wọ́n mójútó bọ̀ọ̀dá ò mójútó àṣírí yẹn ni Ajúmọ̀bí tó rí tó fi pín ipò ọba wẹ́lẹ́wẹ́lẹ́ tó rọ́ mọ̀ pé Ládọjà ọ̀dà Ìbàdàn rú gbogbo táwọn ayélujára sì ṣẹlẹ̀ pé yóò bàjẹ́ gbogbo ètò gbogbo àwọn lọ́balọ́ba yẹn gbogbo ètò lọ́balọ́ba ẹ̀wọ̀n gbogbo ẹ̀wọ̀n lọ́dàrú bàbá Kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ẹ̀ tá máa wòran lẹ́yìn gbogbo àwọn olóṣèlú Ìbàdàn lẹ́yìn gbá wọn àsìkò bọ̀dá ẹ̀ gbọ́ ariwo tí ọba fi pé oṣù méjì àbóṣù mẹ́ta lórí àpèrè bọ̀dá Ìbàdàn òwú wùsùwùsù ìyá rọ̀ yẹn máa wòran fíìmù sí ti fíìmù lọ́rọ̀ Ìbàdàn bọ̀dá Rashidi bàbá wa Kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ Alhaji Abdulhakeem Ọwádé ẹlẹ́wẹ̀ tó wà Kábíyèsí bàbá a máa rí bá lágbára Ọlọ́run kan kò ní sẹ̀mí yín láṣẹ t'Olúwa láṣẹ t'Èdùmàrè lágbára Ọlọ́run báyìí kọ́tọ̀ ọ̀pọ̀ tó lágbára Ọlọ́run àwọn aláàbòrí tí ń jọta pátápátá tó abẹ́ẹ̀ tó lè ta tó lórí afẹ́fẹ́ kì í sì wù mí kí n máa sọ̀rọ̀ in like ayò sí abẹ́ẹ̀ ta torí ètò ó tún ga púpọ̀ jù àti ẹ̀gbọ́n tàwọn tá à ń sọ èwo tó wà ní tàwọn aláàbàdàn báyìí bó ti ní mi ní sọ anything àmọ́ nǹkan kan tí màá fi sọ̀rọ̀ ló bá tẹ ẹ̀jẹ̀ ní gbogbo bí kíní kan lẹ́yìn Yorùbá sọ wáyé bọ̀dá Rashidi ni bọ̀dá Rashidi Ládọjà bọ̀dá kí ló dé tẹ̀ tó ń ta sí wa lọ́wọ́ bọ̀dá ẹsẹ̀ wo la sẹ́yìn náà ẹsẹ̀ wo la láàfin sẹ́yìn bọ̀dá Rashidi àmọ́ tí òjò kọ́rọ̀ bọ̀dá Rashidi Ládọjà ọ̀rọ̀ wọn ò jọ mí lójú rárá gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí àìsàrò mi tí mo rí ti Ládọjà nǹkan kan ọ̀rọ̀ bọ̀dá Rashidi ò jọ mí lójú ọ̀rọ̀ bọ̀dá ò jọ mí lójú rárá ẹ̀yin ọmọ bọ̀dá ni àwa màmá sàkọ́ni àbí sáró sàbí kinní kan ọmọ ilé aró ṣé ilé aró sàkọ́ni ilé wọn nìbàdàn ni a bá ti kó nsàlẹ̀ òsì mọ́mọ́ bọ̀dá rà dànà bọ̀dá ti yọ lórí táìsì ni wọ́n ti forí gbálẹ̀ rí gan bọ̀dá Rashidi sọ̀rọ̀ bọ̀dá lẹ́ máa kàkún èyí tó yẹ kí wọ́n mójútó bọ̀dá mójútó èyí tó tẹ̀ ń ká mi láàjù sẹ́rí ẹ̀yà rọ̀ yọ ẹ̀rì sí ti fíìmù lọ́wọ́ àwọn arábàdàn wòran tí ó sùn ẹ̀rì tí ó sùn yín torí Ládọjà yìí bọ̀dá Rashidi tó bá já sí pé ifá ni wọ́n fi mú ọba ní Ìbàdàn wàláhì ifá ò ní mú bọ̀dá Rashidi ifá ò ní mú bọ̀dá Rashidi láìláì Ládọjà bọ̀dá Rashidi mọ̀ ni ọmọdé arúsà akótó àwọn fi mú ọba wọ́n wá ní pé igbá oyin rèé o wọ́n máa gbé mẹ́ta síwájú ọba tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ mú wọ́n ní eléyìí gbá oyin eléyìí gbá kínní eléyìí gbá wo igbá wàláhì bọ̀dá Rashidi ò lè mú gbá oyin bá náà wọn ò lè rí gbá oyin mú tí wọn bá mú igbá ata wọn tún mú igbá dàrú dàpọ̀ bọ̀dá Rashidi wàláhì tàláhì gbogbo wàhálà táwọn àdédúgbò ṣe ń bá náà
gbogbo wàhálà tí wọ́n ṣe tí wọ́n ti tómi tútù tí wọ́n bomi tútù sí bànà bọ̀dá tó dé Bọ̀dá Rasidi yóò da gbogbo ẹ̀rú ní Bọ̀dá Rasidi ni àwọn àmọ́ bọ̀dá dáadáa bọ̀dá ó da gbogbo ẹ̀rú ẹ̀yà alábàlẹ̀ ẹ̀kú àlejò Bọ̀dá Rasidi ẹ̀ ríra yín bọ̀dá tí ó ti ìdórí àpòkè tí ìdórí àpèrè ní kí n ta sí wa lọ́yọ̀ọ́ ẹ̀yin ò mọ Bọ̀dá Rasidi dáadáa wàá mọ̀ ẹ̀yin ò lè mọ àwa gbé bàná èmi mo gbé bàná dáadáa mọ́ Bọ̀dá Rasidi dáadáa Bọ̀dá Rasidi lálọ́jà bọ̀dá ti jábọ̀ bọ̀dá nígbà wọn ṣubú lórí táìsì bóyá ẹ̀yin orí wọn mú lọlẹ̀ ní àbí apá kan orí èmi ò mọ̀ Bọ̀dá Rasidi ládọjà rí yàn mí kẹ wá lọ mú kí èèyàn arábànú kẹ wá papọ̀ kẹ wá lọ sí ẹ̀yìn kùlé Látòsà Ìbàdàn kẹ lọ mú pẹ́pẹ́yẹ kẹkẹ fi sórí ọba kò bá sàn ju Bọ̀dá Rasidi lọ kẹ mú pẹ́pẹ́yẹ ẹ̀yìn kùlé Látòsà àwọn pẹ́pẹ́yẹ tí máa ń lẹ́yìn kùlé Látòsà kẹ wá mú kàn bẹ̀ kẹ wá fi sórí àpèrè ọba kò bá pè yín ju Bọ̀dá Rasidi lọ ládọjà gbogbo ètò lọ́balọ́ba tájúmọ̀ bí sẹ́wọ̀n gbogbo ẹ̀ ló dàrú ẹ mọ̀ kọ́lẹ̀ sẹ́yìn gbogbo àwọn olóṣèlú Ìbàdàn ẹ̀ gbariwo wọn àsìkò bọ̀dá ẹ̀ gbariwo ẹ kárí ẹ̀yin inú ẹ̀ dàrú ẹ̀ gbariwo nísìn tí ọba fi pé oṣù méjì àbóṣù mẹ́ta lórí àpèrè bọ̀dá Ìbàdàn òwú ṣùṣù ìyá rọ̀ yẹn mọ̀ wòrán fíìmù sí fíìmù lọ́rọ̀ Ìbàdàn Bọ̀dá Rasidi àsìkò lamadé sínà ẹni bá ń bẹ́ ń bànà tí bàbá dé dùgbù bẹ́ láyé ń gbà náà fíìmù kékeré kọ́ mo ń sọ fún ọ̀rẹ́ wa kan nínú àwọn ọmọ ọba ni mo ní ẹ̀ Bọ̀dá Rasidi ti ń pariwo pé Olúbàdàn níjẹ tí ẹ yé wàláhì yóò rán lóbi Bọ̀dá Rasidi ní tí ó fojú yín kàn bàdàn ìtọ́ wa kábílà pé bọ̀dá ò nílò nǹkan ká bí bọ̀dá gbọ̀dé Bọ̀dá Rasidi ibi wọ́n gbọ̀ tí wọ́n ní làákà èdè ṣé Ọ̀yọ́ ló kù tí wọ́n mọ̀ ta sí ìtọ́ yẹn wọ́n mójútó bọ̀dá ò mójútó lẹ́yìn àṣàǹkẹ́ òun lọ́pẹ́ lórí àpèrè ọba ń bànà kì í tí ìsẹ́ni tó bí tiẹ̀ àwọn yòókù ọdún mẹ́ta àti péréte ọjọ́ ni wọ́n fi ìjọba tán fi kángárá wọn lòdì ọ̀run èyí tó yẹ kí bọ̀dá ọ̀run pé bóòlù òun sì fẹ́ bí ti ọdún mẹ́ta àwọn kọjá tó mo fi túmọ̀ tiẹ̀ bọ̀dá ọ̀run lórí pé bóòlù òun sì bí ti ọdún mẹ́ta lẹ́yìn náà fẹ́ lò bọ̀dá ọdún mẹ́ta àwọn bóòlù ẹ̀ sì fẹ́ bí ti ẹ̀ kọjá ẹ̀rí yìí kẹ́ mọ́ sáré bẹ́ẹ̀ sì bí ti kọjá Ọ̀yọ́ ni ẹ mọ́ ta sí alẹ́ gbọ̀ Bọ̀dá Rasidi ẹ gọ̀ ẹ bá ń ṣe àrẹ kọ́kọ́ bọ̀dá ẹ bá ń ṣe àrẹ kọ́kọ́ bọ̀dá ìjà lè fẹ́ Ọ̀yọ́ ló kù tẹ́ máa ta sí ẹbí nítorí kẹ́ mọ́ bá gbé bàdàn ta lọ́dájà alẹ́ láàrin Aláàfin àti abẹ́rù pa àmọ̀tán ni àwàláyè mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù tó láwọn olólùfẹ́ mi wà ń bàdàn ní ìjẹ́ ìsọ̀rọ̀ dáadáa àwọn olólùfẹ́ mi ń bàdàn gan gbogbo àwọn tẹ́kọ̀ wà lórí Facebook tó jẹ́ pé wọ́n jọmọ bàdàn tẹ́jọ́ olólùfẹ́ mi lọ́pọ̀ àwọn tí ìrìyàn fi jọba Bọ̀dá Rasidi Ìbàdàn ẹ̀kọ́ àlejò ẹ sájà máa wòrán ẹ ríra yín Ìbàdàn ẹ náà kọ́ ẹ bá ń ṣí ààrẹ kọ́kọ́ Bọ̀dá Rasidi là ń bàdàn kó délé kó dúnkó gbogbo èèyàn olólùfẹ́ wa pátá ibi ẹ̀ tí ń mówó tẹ́ẹ̀ fi ń ra káàdì tẹ́ẹ̀ fi ń ṣe dátà kò ní tán lọ́wọ́ yín ìmọ̀ràn ọ̀tá ò sì ní ṣẹ lórí yín kò ní ṣẹ lórí èmi náà torí pé wọ́n ní àwọn arápátá àwọn ló ṣe fá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń lọ sílùú Ògbódó níbi tí wọ́n ti ń ta ibi tí wọ́n ti ń kú ọ bí ẹni kú èlùbọ́ tí wọ́n ń sa ògèdè bí ẹni sa òkúta tí wọ́n ń ta fà bí ẹni ta òjò wọ́n ní Ọ̀rúnmìlà wọ́n nílẹ̀ ẹ̀bẹ̀ mọ̀ roro Ọ̀rúnmìlà níbi tó le làbá kọ́ ní ọmọ ibi tó ń gbénu wọ́n ní bàbá kílẹ̀ gbójúlé bàbá ní akúwọ́ kò mọ̀ ní sáì jẹ́ kí wọ́ ọjà akúwọ́ kò mọ̀ ní jẹ́ kí wọ́ ọjà akúwọ́ kò mọ̀ ní jẹ́ kí wọ́ ọjà akúwọ́ gbogbo iná inú afẹ́fẹ́ yìí ẹni bá rọra búrò wá eré tètè ni yọ padà sí lórí ẹni bá sì rọrọ rẹ̀ wá irú ọkàn òun náà ẹ bá ń ṣe ààrẹ kọ́kọ́ Bọ̀dá Rasidi bọ̀dá gọ̀ nítorí kí Bọ̀dá Rasidi mójútó wọn ò tí ì mójútó Ọ̀yọ́ ni wọ́n fẹ́ máa fi pa Ọ̀yọ́ ẹ̀ tí ìdórí àpèrè ẹ̀yin arábàdàn àṣírí méjìlá kan ń bẹ lẹ́yìn tí ń bẹ lọ́wọ́ indíjì Ìbàdàn tí Adédùgbà ń bẹ lórílẹ̀ ayé ládọjà oníjọba ń bàdàn Bọ̀dá Rasidi kò ní dórí àpèrè wọn yẹ àṣírí yẹn ni Ajímọ̀bí tó rí tó fi pín ipò ọba wẹ́lẹ́wẹ́lẹ́ tó rọ́ mọ̀ pé ládọjà ọ̀dà Ìbàdàn rú gbogbo táwọn Adédùgbù sì ṣẹlẹ̀ pé yóò bàjẹ́ gbogbo ètò gbogbo àwọn lọ́balọ́ba yẹn gbogbo ètò lọ́balọ́ba ẹ̀wọ̀n gbogbo ẹ̀mọ̀ lọ́dàrú Bọ̀dá àgbẹ̀gẹ́ bá ti ṣe Bọ̀dá tẹ́lẹ̀ Bọ̀dá Rasidi Bọ̀dá Rasidi olóòtú ìgbẹ́nu Bọ̀dá ọjọ́ tẹ́jọ lọ Bọ̀dá tí gbogbo alábàdàn bá ń sọ bí ẹni ọmọ sọ mi ti fẹ́ sọ kankan ẹ sáà jẹrọra dáa lè díẹ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa ń bàdàn ẹ má bínú pé sàrò ní sọ̀rọ̀ mi ti sọ anything kí n tó lè sọ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́bà bú mi ẹ má ti bú mi báyìí tí Bọ̀dá Rasidi bá lo oṣù mẹ́ta lórí àpèrè ọba ní Ìbàdàn tí ọba sí dàrúdàpọ̀ ìgbà ni ẹ tó máa bú mi
bọ̀dá Rasidi ọmọdé arósà àbí nígbà bọ̀dá Rasidi mọ̀ ni wàhálà gbogbo ẹ̀yin olówó Ìbàdàn ẹ múra èyí tó bá bọ̀ wàrà rẹ̀ kọ́ wá tètè kọ́lé Ọ̀yọ́ èyí tí ọba lágbára tètè kọ́lé Ọ̀yọ́ pásítọ̀tù ẹ̀kọ́ gbẹ pẹ́ ó dókè òkun ọdún 3 àti díẹ̀ tí bọ̀dọ̀ olórí àpèrè tí ìgbà orí ọ̀run lọ́hùn tí ó fojú àwọn èèyàn kan bàdàn torí ìpẹ́ kò rán bí ó sì kọjá ọdún 3 tí ó tẹ̀ kọjá ọdún díẹ̀ lórí àpèrè kò rán Ọ̀yọ́ ní ń ta sí ọ̀dá tí ìfìwà gọ̀yìn rẹ̀ tí ìfilẹ̀ náà tó ẹ má jí kí n sọ̀rọ̀ púpọ̀ tó lè pàwọn èèyàn máa ń bẹ́ ń bàdàn àmọ́ Ìbàdàn kú àlejò Rasidi Ládọjà wà lẹ́tàláì tó bá ń gbé igbá oyin gbogbo ọba bá ń gbé gbọ́ oyin láyé bọ̀ lọ́wọ́ kò lè kán bọ̀ lọ́wọ́ ìgbà ta àbí gbàdá ó dàpọ̀ bọ̀ ló gbé bọ̀ ọ̀dà ilé Àrọ́sà nígbà tí bọ̀dá ń bẹ tí tó jẹ gómìnà gan tí ń bẹ lórí àpèrè ọmọ ilé Àrọ́sà nìbàdàn mélòó ló soríire lábẹ́ wọn ká tó wá pé bàdàn ó soríire bọ̀dá Rasidi tí ì mọ mẹ̀mẹ̀ kò sí wàhálà ètí ẹ bá ń ṣe àrẹ kó kan tẹ́lẹ̀ tó kó kan bọ̀dá Rasidi bàbá kábíyèsí Aláàfin ti lọ́rọ̀ ẹ tá máa wòran ètò ẹlòmínú tó jáde yọ sọ̀rọ̀ èsì gbogbo ọmọ tí máa sọ̀rọ̀ náà láàmà fún lẹ́sì ẹjá máa wòran wọn bọ́ọ̀tì títí fíìmù lọ́rọ̀ wọn alábàdàn ẹ sájọ́ kò lórí àpèrè yẹn ẹ máa wò wọn ẹ rẹ́ẹ̀rì tí ó sùn yín fíìmù yẹn fẹ́ẹ́ dé tí gbogbo àwọn olóṣèlú Ìbàdàn àsìkò bọ̀dá Rasidi wọn mọ̀ pé nǹkan dé àwọn olóṣèlú Ìbàdàn àwọn afọbajẹ Ìbàdàn sẹ́ni gbogbo àwọn tó ti sẹ́tẹ́lẹ̀ gbogbo ètò ọba gbogbo eré tí ń sáwọn gbogbo ẹ mọ́tì ìjà pàlù fún yín kò sí wàhálà tó àdúrà gbogbo wọ́gbà bọ̀dá Rasidi mi tí nìkan tí mo fẹ́ sọ ẹ̀yà alábàdàn ọ̀rọ̀ tí ń bẹ nù mí tí ń lé ìtúlẹ̀ omi ìdíwé tẹ́sí máa gbómi lórí afẹ́fẹ́ ìyọ́pọ̀ bọ́ tí mi retí sàn kan ẹ̀jí bọ̀dọ̀ gbadé fún bọ̀dà lóṣù 3 bọ̀dà Rasidi eku ẹ̀ lílọ̀ bọ̀dá Rasidi tó lóun ó pe eku olóṣè abaláwo ní ọ̀bà sí ní sọ orílẹ̀ ayé yìí bọ̀dá Rasidi bẹ́ẹ̀ sì bí ti ọdún 3 lórí àgé torí láti jọ́ ní nísìnyí wọ́n ti ní ẹ̀yìn lọ́ba kan nísìn tó wọ́n ti ń ka ẹjọ́ fún yín torí ní Ìbàdàn rẹ̀ ikú wọ́n pe ikú jókòó báyìí ní Ìbàdàn iye ọdún tó bá kọ̀ọ̀kan ó lò wọ́n ti fi lé ọwọ́ ọkú ọdún báyìí lọ́ba báyìí ọdún báyìí tí ó mú kì í sì yẹ láti lọ ọdún 3 àti Sundays báyìí kẹ́ wọ́n gbòdì ọ̀run náà bọ̀dá Rasidi náà ní ìsìn bọ̀dá Rasidi ò ti ẹ̀rọ bí ó sì bóyá sọ́wọ́n ọdún 3 àwọn ó pè é àbíbò lòun ti ṣe tó wọn bí ti ọdún 3 kó wọn tiẹ̀ bí ti ọdún 3 síwájú kò rí ìrò Ọ̀yọ́ ni ọmọ ta sí Ládọjà Rasidi ó dìgbà ẹ máa wòrán àwọn oníṣàn kankan Rasidi ọmọ ilé Àrọ́sà ń bàdàn Rasidi bọ̀dá ti sún lórí táìsì tó ti forí gbálẹ̀ tipẹ́tipẹ́ yẹn arábàdàn ẹ̀ tí dá nǹkan kan mọ̀ mọ́ pàlú fún yín ó dìgbà náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣí ààrẹ kọ́kàn bọ̀dá ṣe rí àwẹ̀ ara Ọ̀ṣun yìí kí wọ́n ti kókọ bàbá yìí bàbá òjò òdòkò yìí ẹlẹ́bùrú rọ́ lọ́n pè lẹ́lẹ́bùrú mọ́ mi nǹkan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ torí pé tẹ́ ẹ bá wo ẹlẹ́bùrú mọ́ láyé tọ́ bá ní irọ́ tọ́lọ̀ ń dá fún gbogbo ayé bá ti pọ̀ tó ń yáyé irọ́ tí ń bẹ lórí ẹlẹ́bùrú mọ́ wọ́n bá dá gbogbo ẹ̀mí ìdajì ẹlẹ́bùrú mọ́ kó gbogbo àtàwà ní ayé àwa náà ń pín ìdajì mọ́wọ́ ẹlẹ́bùrú mọ́ ìyẹn ní àmì tí ì pè tó ń kàn ń jẹ oúnjẹ ẹ̀fà ń jẹ oúnjẹ ẹ̀fà lásán ìyẹn mi ì tí ì ráyè tí sẹ́wọ̀n kí mi àti mọ́ra dáadáa mi sì ní fẹ́ bu yín olórí yanjú ilẹ̀ forí gbá ni kẹ́ tó máa sọ̀tọ̀ tí ò yé yín ó dìgbà náà Aláàfin òyìnbó ránṣẹ́ kájà àṣẹ ìgbẹ́ni kankan jà àmọ́ gbẹ́ni bá ń kọjá àyè ara rẹ̀ sóde Ọ̀yọ́ yóò kan àbùkù ó dìgbà. gbẹ́nu omi rírà ń tẹja ògbólógbò egúngún ní dún tàbàntàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tìfún tẹ̀dọ̀ ewé àti olóyè máyégún adífá bíi ẹni wẹjú aníkúlápó agbọ́sẹ̀sẹ̀ fámọlé agbẹ́ǹkùlé mọye olùtọ́wù ogun àìrọ́mọbí ni tiẹ̀ ni ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dìmú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bíi erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ni tiẹ̀ ni tàbí ogun afinisẹ̀sìn níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀
bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abolórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìnmí tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mu mi àjò dànù bí gèrè bá mu mi àjò dànù tilé tọ̀nà la fi ń jolóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. Yorùbá ti ní bọ́mọdé ṣe máa tó kù ní jẹ́ kó mọ̀ wá wù ẹni bá fẹ́ jẹ́ kó tó bá lóun máa bórí ọmọdé bá fẹ́ burú wá ní tóun bá dàgbà orí ẹyẹlé lòun ó máa fi fọkọ mọ́ orí ẹyẹlé yẹn ni ò wá níjú dàgbà ẹni bá mọ bàbá yìí kó bá sọ kó pè é kó sí gbẹ́rẹ́ pàkọ́ ìwọ nìkan Ògúngbòho ìwọ nìkan òtún ti sọ̀rọ̀ sí Yẹmí Ẹlẹ́bùìbọn ìwọ nìkan òtún sọ̀rọ̀ sí Ládọjà kí ló dé ẹ̀ẹ́dẹ̀jẹ́ kó gun omi ẹwà gbogbo tí bàbá yẹn sọ kódà bí ò tètè rí ìwò tán délẹ̀ báyìí bí mọ̀ pé Fáyẹmí Ẹlẹ́bùìbọn náà ó rí wọ́n rí bàbá yẹn rí kó ń bẹ̀ bàbá yẹn náà forí kó jápè ṣẹ́mọ̀ pé bóyá ṣẹlẹ̀ nìyẹn látọ̀dọ̀ Mọ̀rúfù náà Al-Mọ̀rúfù òun náà sọ̀rọ̀ sí bàbá Fáyẹmí Ẹlẹ́bùìbọn ọjọ́ wo la fẹ́ bọ́nu gbogbo ilé ajé kúrò kó tán àwọn ọmọ Ọ̀yọ́ míì wọ́n tún kọ gbọ́wọ́ ẹ̀sà wò àwọn ọmọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan torí kọ̀ọ̀kan nù wọn kì í ṣe gbogbo ọmọ Ọ̀yọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n lórí pípé torí wọ́n pé tí wọ́n mọ tó ń ṣẹlẹ̀ tí ò dùn mọ́ wọn tó ń bà wọn nú jẹ́ so ó bu ẹni tí ò bá ti sọ̀rọ̀ in favour of Ọ̀yọ́ làwọn bàbá yìí máa jáde fún náà máa lálí wọn ò fẹ́ mọ owó nítọ̀hún wà nílẹ̀ Yorùbá bó ṣe tóbi tó ni wọ́n kódà lọ́la tí Tinubu bá sọ̀rọ̀ against Ọ̀yọ́ wọn á lálé Tinubu ní bàbá tẹ̀mí owó yìí kí Tinubu bó ṣe jẹ́ president kó sọ̀rọ̀ against Ọ̀yọ́ wọn á lálé ẹ̀ bí ẹ tó wẹ tó tóbi ilẹ̀ Yorùbá sáwọn tó ti ẹ̀ ń pé odindi Ọọ̀ni lẹ́rú sáwọn tó ń pè lẹ́rú ṣé ọ̀nà ọ̀dọ̀ wa ní kò sẹ́ńtọ́ lè sọ̀rọ̀ sí mọ́nà ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bí èèyàn ṣe ń tòlú nìyẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹbí ò rò pé bó ṣe yẹ kó rí nìyẹn o lẹ́ẹ̀kan wọn polówó Dr. Máyégún inú mi ń dùn sí bàbá yẹn torí pé mi gbọ́dọ̀ tàn yín kọ́mẹ́ǹtì tí mò ń gbọ́ lẹ́nu àwọn èèyàn tí wọ́n ń pe bàbá yẹn àìmọye tí àwọn tó ti pè wọ́n tí wọ́n ti wáwòsàn dọ́dọ̀ wọn tí mo dẹ̀ gbèsè ayọ̀ ẹni bá ní any problem àtọ̀ spiritual ni o àbí medical ni o ẹ pé bàbá yẹn mo fọwọ́ sọ̀yà ẹ̀ mo rẹkọmẹ́ǹdì wọn fún yín pé kò sí bẹ̀rù torí pé mo ti gbé wọn sọ́tún kí n tó gbé wọn wá tẹ́lẹ̀ náà láti jọ ṣe àwọn nǹkan kan láàrin ara wa kọ́rọ̀ wọn má dàbí ẹ̀rọ 419 tá gbé wá ń jọ sí tó ń pàmì èèyàn lẹ́kún so kí n tó gbà pé máa polówó wọn mo jọ dáadáa mo rí pé yes eléyìí ṣe fọkàn tẹ̀ ó ní mo ṣe gbé wọn wá tí mo ṣe polówó wọn and wọn disappoint mi rárá gbogbo àwọn tí wọ́n ń pè wọ́n so far kódà aráàlú òyìnbó ń pè wọ́n bàbá yìí ń béèrè owó péréte tí wọ́n fi ń ṣe ìwòsàn fún wọn yà mí lẹ́nu kódà ẹni yẹn ló tún bẹ̀rù pé bàbá Gbàgede dẹ̀ ṣú ọ̀pẹ ní correct báyìí iye tó ń béèrè lọ́wọ́ òun rèé mo ní ẹ fún un olówó yẹn kéré owó kéré kọ́ ló ń wò ẹ̀yin ẹ̀ sì try ẹ̀ nà bóyá wòsàn tẹ̀ wá bóyá ṣe ẹ̀ sì béèrè lọ́bi pé owó wọn ganilára it's just too okay ẹ pè wọ́n ẹ tó bá ní nǹkan kan àrùn kan àbí kejì Yorùbá bọ̀ wọ́n ní bòmímọ́ra kí n pa ẹ́ òun lórúkọ àrùn tú mi síta kí n fi ẹ́lẹ̀ òun náà lórúkọ tárùn jẹ́ bákan náà ni pé dictionary wa ó wà fún títà ó sì pọ̀ rẹpẹtẹ nílẹ̀ tí a ṣe ń tà ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ pè nọ́mbà mi lágbára Ọlọ́run ọba máa dá yín lóhùn àwọn èèyàn tó dẹ̀ rà wọ́n pe nọ́mbà mi àdẹ̀ fi ránṣẹ́ sí wọn náà ni kò sí wàhálà mo rò pé as at time tí mò ń sọ̀rọ̀ yìí a jẹ́ anybody ní dictionary at least a ṣe ní tó bí 40 pieces lọ́wọ́ tó ṣe kú lẹ̀ so ẹni tó bá ní interest ẹ pè mí kẹ́ bí mi now
yàtọ̀ fún bàbá tí a play tán yìí gbogbo àná la mọ ẹni tó ń pè ní Ààrẹ Al-Moruf. Ó sọ̀rọ̀ sí Ìgbòho, ó sọ̀rọ̀ sí bàbá Yẹmí Ẹlẹ́bùìbọn. Ìyá kan wà, ìyá Kèsẹ́ẹ̀tì, gbogbo wa ti mọ̀ ìyá yẹn. Ẹ mọ̀ pé mi àti ìyá yẹn kì í kò là lórí ọ̀rọ̀ Ìgbòho náà ni, but this time around ìyá yẹn ó padà sọ òdodo ọ̀rọ̀. Yes, wọ́n sọ òdodo ọ̀rọ̀. Wọ́n dẹ̀ pe Moruf sákìyèsí gan-an. Ó lè má balẹ̀ Yorùbá jẹ́ ká máa wò ẹ́. Ìyá yẹn sọ òdodo. Nǹkan tí ìyá yẹn sọ, mo fẹ́ fi ẹjọ́ kàsùnkà, mo fẹ́ fẹjọ́ Al-Moruf sùn aráyé. Mo ti ṣe lẹ́ẹ̀kan rí, mo dẹ̀ tún fẹ́ ṣe é sí. Bóyá brọ́dà mi á gbọ́, bóyá wọ́n á change. Torí ẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí gan ni. Mo mí ìtìjú láti sọ. Ní ìrìn àjò mi nínú àkàbà tí mo gùn, Al-Moruf wà nínú àwọn tí mo gun àkàbà wọn dẹ̀ntáyé mọ̀. Pé sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́kọ́ play fídíò mi nínú iṣẹ́, torí mo bá lẹ́nu iṣẹ́ yìí ni. Bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀sọ̀rọ̀ kan máa kọ́ play fídíò mi, Al-Moruf jẹ́ number 1. Bí ọ̀kan dẹ̀ máa sọ̀rọ̀ mi táyé fi mọ̀ mí, Al-Moruf jẹ́ number 1. Mi wá lè ra ìdá tó ń ṣe kí n má sọ̀rọ̀ kí n panu mọ́, kò tẹ́ mi lọ́rùn. Nǹkan tí ìyá Kèsẹ́ẹ̀tì sọ rèé lórí Ààrẹ Al-Moruf, bí ó ṣe ń bú gbogbo bó ṣe ń bú Ọọ̀ni, tó ń bú Yẹmí Ẹlẹ́bùìbọn, tó ń bú Sunday Igboho. Ìyá Kèsẹ́ẹ̀tì dá lóhùn, tí ìyá yẹn sọ ní ẹja gbọ́. Ṣó ọdẹ tí ẹ̀ níran bàbá rẹ̀, ṣó wá rí i pé iṣẹ́ yẹn náà ló sì tẹ̀lé ọdẹ Amẹ́ríkà tó ń pera rẹ̀ lọ́pọ̀lọpàá tó tún fẹ́ gba iyì ọlọ́pàá tí wọn ò gbé lé ọ lọ́wọ́, wọn rí i pé òkà kébù. Ọdẹ tíran rẹ̀ ṣe ńlọlọ́run tó gbé kù ọ lọ́rùn nílùú Amẹ́ríkà tó ń wá ń purọ́ fáyé pé ọ̀gá ọlọ́pàá ni ọ́. Ọdẹ ló ń ṣe kiri l'Amẹ́ríkà, èmi ń fọlẹ̀, ìwọ sì ń ṣọdẹ. Ṣó rí pé 2 ti gé 4. Al-Moruf part 2 ni lórí ọ̀rọ̀ rẹ̀ sí mi. Pọ́ìntì tí wọ́n mú lórí ọ̀rọ̀ bàbá wa Onírìṣà àti bàbá wa Ẹlẹ́bùìbọn, kábíyèsí o ẹ̀yin bàbá wa. Ṣé rí pọ́rọ̀ yìí, ọ̀rọ̀ ẹ̀sìn ò sínú ẹ̀. Ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ni o, oníṣẹ̀ṣe ni o, oní mùsùlùmí ni o, kò sí láàrin ẹ̀ o. Ẹ má jẹ́ àdàpọ̀. Pọ́ìntì tí mo rí lọ́dọ̀ rẹ ni pé nínú ọ̀rọ̀ rẹ tó fi mọ̀ pé ìwọ gan-an ló fẹ́ bá bàbá wa Láàfin jà, ó kàn mú ti bàbá wa Ọọ̀ni mọ́ ni. Ìwọ ló fẹ́ bá wọn jà, àtàdé o àti káfẹ́yàwó kò stable nídìílé bàbá rẹ̀. Ó kí oríkì rẹ̀ láti bẹ̀rẹ̀. Ó ní ẹ̀ ń fi aya aláya ẹ̀ ń fi ń ṣaya. A jẹ́ pé ẹ̀ lágbára láti ṣe nǹkan fúnra yín. Èèyàn ní ó pilẹ̀ rẹ̀ lẹ́ẹ̀lẹ́kẹ́ tó di pé ẹ fẹ́ gbà. Ṣèyàn lé ní. Ẹlẹ́ẹ̀kejì, ó tún ní ọmọ ọdẹ, olórí ọdẹ làwọn bàbá rẹ̀. Al-Moruf, sórí pé ẹ kì í ṣaládé. Balógun lẹ̀ bá máa fira yín kì. Ọdẹ ń bo lọdẹ tí ń dé adé, kò sí. Ń bo lọdẹ tí ń dádé, kò sí. Sórí pé ọ̀rọ̀ yẹn ó ti ní kọmánú. Kí wá ló ń ta mọ́ bàbá wa Ẹlẹ́bùìbọn sí? Kí ló ń ta mọ́ bàbá wa Onírìṣà sí? Kò yẹ lẹ́nu ẹ, o sì ní ẹ kì í bú àgbàlagbà. Ọ̀rọ̀ tó sọ sí bàbá wa Onírìṣà, ó ní òun ní máa lọ tọ́jà. Ìjà kí ló tán, ṣé kò tó nǹkan ṣe ni? Ṣé kò tó nǹkan ṣe ni? Ibi ká dá ṣe nǹkan
onírìṣà dá ṣe gbogbo nǹkan ìgbésí ayé rẹ̀ ni. ṣé níbi ká kọ́lé ká ràn ìjọba lọ́wọ́ ká dá iléeṣẹ́ kalẹ̀ ká dá oríṣiríṣi kalẹ̀ ká ran àwọn ọmọ aláìní lọ́wọ́, èwo ló kù díẹ̀ káàtó lọ́wọ́ onírìṣà? ẹ dákun ẹ jẹ́ kí kinní yìí ó yíká. Alimarufu oní Saturday tàbí Sunday tètè kó o mọrú tí ó bá jábọ́ lẹ́nu rẹ sí ìyá kàṣẹ́ẹ̀tì ńlójé ń ká kinní wọ́n jù sí mi ni tó ń pe àbúrò ìyá rẹ ní wèrè láì ṣe ìyá kàṣẹ́ẹ̀tì. Torí ìyá rẹ ò lè bí mi lọ́mọ, èmi náà sì tí ì tó bí ọlọ́mọ, ṣùgbọ́n tó bá yẹ pé 50 years ni ọ́ mo ti bí ọlọ́mọ o. Tó bá jẹ́ pé 50 years ni ẹ́ Alimarufu mo ti bí ọlọ́mọ. ṣó wá rí ti Sunday Igboho tó tì bọ́ yìí, lọ tún ọ̀rọ̀ tí mo sọ yẹn gbọ́. èmi ò ní wọ́n fẹ́ mú Sunday, Yorùbá ò yé ọ tó. Mo ní tẹ́ ẹ bá ran kankan mọ́ Sunday ọ̀rọ̀ tí Sunday bá sọ, tẹ́ ẹ wá fẹ́ fi ti Sunday máa fẹ́ fi yanjú ọ̀rọ̀. Alimarufu ńkọ́ tó dá gbogbo ẹ̀ lẹ̀, tó bá yín mú Sunday mọ́nu ẹ láti mú Alimarufu náà, kódà bó bá ṣe ti ń tápò wọn ò gbé lọ bá òun náà tí ó wàá sọ tẹnu ẹ̀ tó bá rí lọ́bẹ̀ tó ìwà rú ọwọ́ tó fi sọ adúrú ọ̀rọ̀ báyìí sí bàbá wa onírìṣà. Alimarufu mo lóògbọ́n ṣó wá rí ládé tó ń sọ yẹn, ẹ̀yin gangan lẹ́ ń sọ̀rọ̀ sáláàfin káláàfin ó tètè mọ́ ìpàdé orí àwọn ìní wọ́n gbà fún yín. ẹ̀yin gan ò ládé torí wọ́n ní bàbá wa láàfin látọjọ́ tó ti pẹ́ jagunjagun ni wọ́n. bàbá tiyín sì ní bàbá tiyín, ìwọ náà ló sọ olólọ́dẹ ni. ọlọ́lọ́dẹ ni jagunjagun àtọlọ́dẹ, ẹni ń jagun tó sì jẹ́ balógun ó lè gba nǹkan lọ́wọ́ ọlọ́dẹ. àbọ̀ ọmọ ni ìwọ gangan ló yẹ kó o máa jìjà dé. bàbá wa onírìṣà ò bá yín jìjà dé, ó ń jìjà wípé a jẹ́ pé ọmọ jagunjagun àtọdẹ ni yín lọ́yọ̀ọ́, nídìílé yín lọ́yọ̀ọ́. kì í ṣe gbogbo Ọ̀yọ́ ní bá wí o, torí èmi náà tan mọ́yọ́ o, gbogbo wa ò sì hùwà kan náà. àwárẹ́ ni tọ́ wa nínú ìlú Ọ̀yọ́ ni ò fi jẹ́ káwa ó máa tètè máa sọ̀rọ̀ kàṣàkàṣà ságbà. tọ́rọ̀ ò bá dójú àwa ìdá sí i, ọ̀rọ̀ tó bá sì ti dórí social media kódà ẹgbẹ́ ìyá rẹ̀ ò dá sí i, ọ̀rọ̀ tó bá dórí social media kódà Haúsá gan ò dá sí i, Yorùbá ò dá sí i. dìmọ́ tó bá ti máa àgbékalẹ̀ ọ̀rọ̀ eléyìí ò tí ì fa èébú tó ń fi ń bú mi. ọlọ́dẹ ṣó ọdẹ tiẹ̀ níran bàbá rẹ, ṣó wá rí i pé iṣẹ́ yẹn náà ló sì tẹ̀lé ọdọ Amẹ́ríkà tó ń pera rẹ lọ́pàá tó tún fẹ́ gba iyì ọlọ́pàá tí wọn ò gbé lé ọ lọ́wọ́, wọn rí i pé òkà kébù. ọdẹ tíran rẹ ṣe ńlọlọ́run tó gbé kú ọ lọ́rùn nílùú Amẹ́ríkà tó ń wá ń purọ́ fáyé pé ọ̀gá ọlọ́pàá ni ọ́. ọdẹ ló ń ṣe kiri l'Amẹ́ríkà, èmi ń fọlẹ̀ ìwọ sì ń ṣọdẹ. ṣó rí pé tù ti gé fọ́, èmi ò sì purọ́ fáyé wípé ọ́fíìsì tàbí lọ́ọ̀yà ni mí nílùú èbó, mo ń fọlẹ̀ ni mo ń fọ tírèènì ni. ìwọ ló ń purọ́ kiri pọ̀gàn ọlọ́pàá ni ọ́.
jókòó sí ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù torútorú ló ń fi ń sọ òkú ní mọ́ṣúárì tírẹ́ẹ̀nì làwa ń tún ṣe làwa ń nùnù tá à ń fọ̀ ọ́ ìkan náà iṣẹ́ kan náà là ń jọ ń ṣe o nídìí láti máa purọ́ o sì ti fọwọ́ ara rẹ júwe ìtàn lé bàbá rẹ Sunday gangan lọmọ Aládìkún ìwọ náà mọ̀ pé mi ò fi gbé Sunday mọ́ra n tó wá sọ tó ló sọ̀rọ̀ Sunday tó o bá sọ àfi kó o pa ìwọ ló sọ o ìwọ ló sọ o àwa afẹ́ wo tú tó fi pa Sunday tó bá ń kiri ẹ̀ má dé Aládìkún ọ̀rọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ tó bá bá láàfin du adé ọ̀rọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí jagunjagun èmi ò wá mọ bí tí wọ ọmọ ọdẹ tẹ́ ẹ fi kíra yín mọ́ ládé tánwá ìmádé bàbá rẹ̀ tán ìgbé fún Aláàfin ó sì lọ́dẹ ó ní jagun ọlọ́dẹ niyín nínú ilé yín àgbà ọlọ́dẹ niyín èmi sọ fún ọ pé balógun lèmi náà jagunjagun là wá àti jagunjagun àtọdẹ ìkan náà ni wọ́n so balógun lẹ̀ ń jẹ ẹ kì í sọba bàbá rẹ ní òmọ̀nà adé tí wọ́n gbélé lórí kò mọ bí ó ṣe dúró tí ó fi pẹ́ Aláàfin sì rí i lọ́dún náà lọ́hùn ìpọ́nà wo lòun ó gbé gbà ogun máa tán kí lòun fẹ́ jókòó tì ńlọ ìjókòó tì ìpètò ẹrú jẹ́ káwa náà bá yín ṣe ìwọ òyìnbó Harry Monroe tó bá yín kọ́ tàbí John Kay tó bá yín kọ ìtàn ilẹ̀ Yorùbá yín ìtàn Ọ̀yọ́ ni kì í ṣètàn ilẹ̀ Yorùbá o àwa ò lè gbà á àwa Yorùbá Ọ̀ṣun gẹ́gẹ́ bí bàbá wa Ẹlẹ́bùúbọn ṣe jọ́sùn àwa ò lè gbà tàn tó òyìnbó kọ kó o tún gbọ́ ẹ̀yin lẹ fẹ́ fọwọ́ mú tán òyìnbó wọ́n sì ti parẹ́ aládé fẹ́ gbadé kọ́mọ balógun ó mọ̀ wọ́n ara ẹ̀ kọ́mọ ọdẹ kó jókòó gẹ́ kó gbajúmọ̀ṣẹ́ tó gbà irú àwọn bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ni wọ́n lè mọ dúnkookò mọ́ kì í ṣe àwọn ọmọ ládéládé ni wọ́n máa dúnkookò mọ́ ohun tí bàbá wa Ọ̀nìrìṣà sì fi wọ́n jẹ wọ́n ti fi ọ̀kan lọ́mọ jẹ wọ́n ti fún lóyè kó tó di pé bàbá gan ṣaláìsí kò wúyè ni ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà bàbá sì ṣaláìsí ẹni tẹ́ ẹni wọ́n tún fún lóyè àsìkò tó bá wù ló lè gboyè rẹ̀ àsìkò tó bá wù ni òun ló mọ nítorí tó fi lóhùn ò tí ì ráyè àsìkò tiẹ̀ náà tó o fẹ́ mọ ìtàn tí wọ́n fi kìyìn mọ́ ládé adé orí yín náà gbà fáláàfin àsìkò wá tó gbọ́rọ̀ ìgbà bàbá rẹ tí wọ́n náà sọ ó ní ọgọ́ òun ló fi ṣàkóbá fún yín ìbàjẹ́ pòun náà ó lọ́wọ́ sí pé kóun náà ò bá wọn ta ẹrú tí a tà káàkiri tó jọmọ Yorùbá ọmọ Oòduà tátà nígbà òyìnbó tó wá kọ̀tàn fún yín ó ní wọ́n gbalẹ̀ kan káàkiri Amẹ́ríkà gbogbo ẹ̀ tí bàbá Ọ̀jájá bá tiẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá tó kú ẹ̀tọ́ rẹ̀ tó bẹ́ẹ̀ bàbá ẹ̀ ni wọ́n tà wọ́n lẹ́rú lọ ní náà lọ tẹ̀dó s'Amẹ́ríkà náà tẹ̀dó sí Cuba àwọn wo ló tà á kò sẹ́ni méjì tó bóyìnbó ṣòwò
jagunjagun àtọdẹ ló bóyìnbó ṣòwò. So ìwé wọn ti expire tó bá jẹ́ pé ìwé yẹn ló bá gbójúlé Alimorufu ìwé òyìnbó ti expire ó ti wó. Alimorufu ò ládé lórí ọmọ ọdẹ ni ọ́ o sì ti ríṣẹ́ ọdẹ he l'Amẹ́ríkà. Kò sí tó kàn wá pẹ̀lú làárẹ̀ kò sí tó kàn wá pẹ̀lú tó bá fẹ́ sọ lórí Sunday ẹ̀ bá àtúká kò kàn wá. Ìwọ ò ṣe kúkú fi la ẹnu rẹ̀ lẹ́ẹ̀lẹ́ kí gbogbo ayé ó máa rí. So ń tì ọ́ lójú ìwọ náà wo jíìnì ara rẹ̀ sóje ó jọ ọmọ Yorùbá ìlà yẹn là bá fi mọ̀ pé Yorùbá ni ọ́. Ìlà ẹ̀kẹ́ rẹ̀ yẹn là bá fi mọ̀ ṣùgbọ́n gbogbo orun abẹ́ ìyàwó rẹ̀ o kò hànú tán. Òun wá ń pera rẹ̀ òun kí adé mọ́ra rẹ̀. Kódà bó bá kí ọmọ Balógun tó kì mọ́ra rẹ̀ gan á tún béèrè irú ogun wo ṣé wọ́n lo síwájú àbí wọ́n lo o wà lẹ́yìn Balógun ni kó tó kàn ọ́. Ta ni ọ́ Alimorufu ọ̀rọ̀ ebú kọ́ kò ní ìdí láti pè mí ní ìyá wèrè. Àṣekù wèrè tí ìyá rẹ̀ ṣe tó jẹ́ pé ń ṣe wèrè yẹn kiri pẹ̀lú ilẹ̀kẹ̀ tó ń tẹ̀lé lẹ́yìn. Àṣekù rẹ̀ ni wọ́n gbé. Àwa mọ̀ tán àwa ò ponú bíi tiẹ̀. Ó wo èjì mi sí ọ ni. Ń táwa ìbáṣọ àwa bá tàn lẹ̀ lọ́wọ́ àwọn bàbá Balógun. A bá tàn lẹ̀ tó sì jẹ́ pé ọmọ jagunjagun tó bá lóun ó mọ tẹ̀lé yóò tọwọ́ bọ̀ nǹkan míì. Jagunjagun dúró tí wọ́n wàá bá ni. Àwọn bàbá rẹ̀ gò mo tuntun sọ. Adétánkì mọ́ra wọ́n jí ni. Jẹ́ kí Sunday nìkan ó máa kíra rẹ̀ lọ́mọ Ládìkún. Tí Sunday náà bá sì lọ́mọ jagunjagun lòun kó yá tètè oyè Balógun ni kó máa wáká. Bàbá wa onírìṣà ibikíbi tó bá wù ló ti lè fìyàn joyè. Ìbéèrè tí wọ́n sì ń béèrè tí wọ́n béèrè lọ́wọ́ bàbá wa olóògbé kán fi mọrú iṣẹ́ tán ṣe ni wọ́n lẹ́tọ̀ọ́ àti béèrè. Rìkọ́dì ọwọ́ rẹ̀ yẹn tó bá gbé jáde àjọ máa lè ní ọ́. Ẹ ti mọ̀ pé wọ́n ti ṣàlàyé f'Aláàfin pé fìdí hẹ́ẹ́dẹ́ eléyìí o tọ́jàjà bá yarí ìtàn ńlá gidi ni o. Ó wá yarí àbí ò yarí tí wọ́n ń sọ fúnrú bàbá wa Ọ̀jájá ìpéǹgbà náà òun ló lọ rèé fọwọ́ rẹ̀ ara rẹ̀ fà á ó wá da àgbàdo síta. Àwọn wo làgbàdo lẹ́nu ẹ? Àwọn ará Ọ̀yọ́ gan mọ̀ pé o ti ṣàṣejù o ti ṣàkóbá o ti kórógà mọ́ o ti kókòkúkò wọlé. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ládéládé lóyè ẹ fa Alimorufu létí. Ẹ fà létí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọba lọ́yọ̀ọ́ tá à ń bá ń pọ́n yín lé ọlá ipá ń ṣe káàárọ̀ òjíire ni. Ọba yín Ọ̀yọ́ ló mọ̀ o kò dọ́dọ̀ tiwa. Ṣó wá rí Tolúwo tó mú mọ́ kábíyèsí Olúwo Abdulrasheed ó fọmọ yín kò hàn yín nù. Kò síbi tí ó lọ. Ìkọ́ láti Ilé-Ifẹ̀ ńláwọn bàbá tí Olúwo wọ́n ń wá ibi tẹ́yẹ tí ń ké títí ń sọ̀rọ̀ bí èèyàn ńlọmúdára àwo ọmọ Ilé-Ifẹ̀ ni bó ló fẹ́ fi sí ó ti wá fọmọ yín kòkó yín lómi ọbẹ̀ gẹ. Kì bá fẹ́ Fúlàní kì bá fẹ́ Búìrọ̀mù kì bá fẹ́ German kì bá fẹ́ Jamaica. Ọba kan tí ń bára wọn jà ní ọ̀rọ̀ Olúwo sí
bàbá wọ Ọ̀jájá ọmọ orogún tẹ́lẹ̀ náà ọmọ orokú ni èmi sì mọ̀ pé bàbá wọ Olúwo kò lè wíìnì Ọ̀jájá lẹ́ẹ̀ bàbá wọ Olúwo kó tó lè di pé máa ṣe bẹ́ẹ̀ wíìnì Olúwo gbogbo tó bá wà lọ́rùn yín tàbí gbogbo tó bá wà láàrin ẹ̀yin àtọ̀jájá ẹ tètè dálẹ̀ lẹ̀ kẹ́ wá pìtàn bò ló ṣe dọ́wọ́ yín ǹjẹ́ gbọ́ kẹ́ wá lọ sí Ọ̀yọ́ kẹ́ lọ gba adé tẹ́ mọ̀ jẹ́ torí ẹ ti sọra yín ló kọ ẹ fi Ọọ̀ni rí ibi ẹ bá wá ti ń bọ̀ tẹ́ ẹ pàdé ẹyẹ tí ń sọ̀rọ̀ bí èèyàn ilé wo lẹ ti ń bọ̀ ńbo lẹ ti ń bọ̀ bàbá wo Olúwo ó ti dá a lẹ̀ tán ó yá àtàkété ọmọ yín kò ní í jẹ́ bẹ́ẹ̀. tí wọ́n kéwì kápítàn ọ̀rọ̀ níjọ́síjọ́sí gan-an ló ti bẹ̀rẹ̀ láyé tí Aláàfin Àtàtànjá tí wọ́n ń ṣe dúkù àtọ̀tẹ̀ tó gbóná bàbá ránmọ níṣẹ́ ọmọ Ọ̀jábọ̀ ọṣẹ́ fún bàbá Àfọ̀njá ń bẹ nílọrin kò wálé mọ́ àpò Ọ̀yọ́ ọjọ́ òun ni mò ń wí o àsìkò ọ̀hún Aólẹ̀ ní bẹ lórí oyè tó dá láàfin ọba alágbára Àfọ̀njá lọ́kọláya alùgbèrè ọ̀tẹ̀ ló jó lórí ogun nígbà náà inú ń bí Aólẹ̀ ó ní kí ló ṣe t'Àfọ̀njá ò wálé mọ́ ó ní kíákíá kó yá wá má bọ̀ fún òun gẹ́gẹ́ bí ọba Kakanfò Àfọ̀njá takú kò fẹ́ rọ̀yọ́ ọlágbára Aláàfin pọ̀ Àfọ̀njá ní kí ni kí òun ó wí níwájú ikú bàbá yòyè ó ṣe báwọlẹ̀ Àfọ̀njá Aólẹ̀ náà ń bínú ló bá di dàrúdàpọ̀ àsìkò ọ̀hún gan àfá kan bẹ nílọrin Àfọ̀njá ní Sókótó ló ti wá Fúlàní lòun àfá Gàmbàrí ni wọ́n ń pè orúkọ súná rẹ̀ ní Jálímì ominú ló kọ Àfọ̀njá tó fi sọ fáálímì ó lọ́yá jẹ́kájọ tó wọ́pọ̀ lé Ọ̀yọ́ lórí pé kí Sókótó ọ̀fọ̀mọ ogun ránṣẹ́ kájọ gbógun rè bá láàfin ó ní gbogbo ọba pa Aólẹ̀ ọba kò ní jẹ́kájọ mọ́kànlélẹ̀ ṣùgbọ́n ohun Tálímì ń fẹ́ ọwọ́ sọ fún ààrẹ Kakanfò Àfọ̀njá ó ní bí wọ́n bá lè márẹ̀ mọ́ òun jọba ó ní Sókótó á fún wọn lọ́mọ ogun ààrẹ Àfọ̀njá bá gba kámú ó ní kò láṣẹ àrẹ̀mọ rẹ̀ tó fi sílẹ̀ ní Sókótó ọmọ tí jẹ́ Sàlámì ló ránṣẹ́ sí ó ní kọ́mọ